alátẹnujẹ. Chọ̀pù. Àyìndé alátẹnujẹ. Àyìndé alátẹnujẹ. Àyìndé alátẹnujẹ. Alátẹnujẹ láyìndé. Àyìndé alátẹnujẹ. Òṣèǹtì kò lè fẹnu gbé. Àyìndé alátẹnujẹ. Bàbá kún abọ́lóúnjẹ kú. Àyìndé alátẹnujẹ. Jíjẹ ló mọ ẹran ìbí ẹ. Àyìndé alátẹnujẹ. Bàbá ẹ̀rí olóògbà. Bàbá ẹ̀rí olóògbà. Ọ̀gá ẹ̀rí olóògbà. Ẹ̀gbọ́n bá ẹ̀rí olóògbà. Ojú bá ní àfikẹ́nu kan. Alátẹnujẹ láyìndé. Òṣòun tí kò lè fẹnu gbé. Ohun tẹ̀gbọ́n bá ẹ̀wí sí nílé. Ọlọ́májẹ jẹ́ gan mọ́lé. Àyìndé kò mójú kó mọ́ra. Ìjẹkújẹ ló fi ń sanra. Tó bá yójú kò ní mọ̀ lára. Àfikó jájẹ para. Ẹwà Àyìndé oníjẹkújẹ. Àyìndé oníjẹkújẹ. Àyìndé oníjẹkújẹ. Ẹwà Àyìndé oníjẹkújẹ. You can't chop anyhow. Àyìndé oníjẹkújẹ. You can't chop any place. Àyìndé oníjẹkújẹ. Oníjẹkújẹ lọ́rẹ́ mi jọ. Àyìndé oníjẹkújẹ. Ẹ̀ráyé oníjẹkújẹ. Àyìndé oníjẹkújẹ. Inú àtẹnu ó pa mástá. Àfiṣe ni kì í ṣe náṣọ́ra. Everywhere iná ti máa jẹ́. Ìjẹkújẹ dúdú bàbá ń kú. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbé láwù. Ìjẹkújẹ náà fi gbé láwù. Bàbá mú lónìí. Ó máa sọ fún mi. mo lá pa èmi Àyìndé tí mo gbé wọn mọ̀ pé bí mo wà ẹ̀yin olórí burúkú mọ́ sáǹfààní wọn ò láǹfààní kankan bó ti ń gbé mi dé méjì wọlé bẹ́ẹ̀ náà ń jẹ lẹ́yìn dòdò wọn ò ní fi lọ mí ṣèlú ẹ̀yin lápàṣẹ yìí Àyìndé òsì lápàṣẹ ju kó gbóúnjẹ lọ́kọ́ jẹ abọ́ yín nù gbóhùn yín ẹ wá gbọ́ bọ́ yín gbóhùn yín ẹ má gbé òkè lọ́dọ́ káyìndé kò nílẹ̀. Bàbá kún abọ́lóúnjẹ kú. Àyìndé alátẹnujẹ. Ẹ̀fẹ́ ọ̀dọ́ wọlé gáyìn lébòdì. Gáyìn lébòdì. Ẹ wọlé gáyìn lébòdì. Ṣé ta fẹ́ jẹ Àyìndé gbé sá lọ? Ṣé ìgbádùn eléyìí máa ponú? Ọ lágbàlẹ̀ ni. Wọ́n ti kú tipẹ́tipẹ́. Ọlọ́run sì ní fọ̀rọ̀ kẹ́ wọn. Àmín. Wo bí kò sáyẹ̀dé ńlé tó ṣe. Kí ni tó ṣe ẹ́ sọ́rí mọ́ sọ̀rọ̀? Àyìndé gbé sá lọ. Oúnjẹ tẹ́ fẹ́ jẹ Àyìndé gbé sá lọ bẹ́ẹ̀ ni. Nígbà náà ṣe yòókù tẹ́ gbóúnjẹ kalẹ̀ tó fi gbé sá lọ. Ó jí gbé ni. Ó jí gbé ẹ lẹ́bi. Wọ́n yìí tó bẹ̀rẹ̀ wèrè rẹ̀ nítorí Ọlọ́run. Dáadáa. Ọ̀dọ̀ ẹ̀yìn jẹ́ olólọ́jẹ́ o. 200 naira tá ń pè lápò kan. Ìyá ọmọ dá lára o. Ìyá ti mú ẹnu owó náà ti gbẹ. Ṣẹ́gbà ẹ gbà lọ́wọ́ mi ẹ kóra dáadáa. Ọlá yín Àyìndé jẹ́ o tó bá ti sọ ọlá yín àfihàn rẹ̀ dẹ́ fèrè. Láàbẹ̀ fún Antọ́nù ẹ̀jẹ̀ o ẹ̀wọ̀n ọmọ lóko ẹ̀gbà máa rán ni. Èrè fẹ́ tọ́ bọ̀ mi lójú. Ọmọ àdéhùn lẹ́bi ìyá Àyìndé tó bá rẹ̀ dáadáa. Fẹ́ kó kúta àmì ó sọ wà rọ. Ibi ìgbìmọ̀ ìdí kí mo wá sí báyìí fún ọjọ́ Àyìndé kéèsì lọ fúnra mi. Tí ibi burúkú sì ń pa mí. Àyìndé fẹ́ pa mí lọ́jọ́ àìtó. Ọlọ́run ò ní fún sí. Tí ọmọ ìbá dé yóò jẹ orí burúkú yà. Lọ́rí pẹ̀ sí ọmọ dáadáa. Lọ́mọ dáadáa nílé ìlú bẹ́ẹ̀ bí kọ̀ọ̀gá rẹ̀. Látàárọ̀ tí mo fi rán Àyìndé. Ìwà kọ́lọ̀ wù yìí o, ìwà kọ́lọ̀ wù fún mi yìí o. Gbàngbóúnjẹ. Gbàngbóúnjẹ ṣe wá di gbàǹkà lólu ẹ̀mọ̀ gbà mí. Àyìndé gbàngbóúnjẹ mi. Náà mo fẹ́ sọ́nà yìí. Mo ṣàlàyé nǹkan. Nígbà tí ń bọ̀ lọ́nà pẹ̀lú oúnjẹ lọ́wọ́. Bókútà kan ti fà mí ní ẹsẹ̀ ní. Kálẹ́sì ọ̀tún ló bá fà mí. Ó ṣe é ṣe kí n má ṣubú. Àmọ́ nígbà tí ó fọ ẹsẹ̀ òsì yìí. Ìgbáyà ni mi lélẹ̀ Ọlọ́run yóò pa mí ọ̀gá. Oúnjẹ mi ò sí dànù, Ọlọ́run bá ṣe máa ń gbé. Kókó inú ìwé ìròyìn náà nù ọ̀gá. Kí n tó fàyà lélẹ̀ lóúnjẹ ti lọ́n tiẹ̀. Oúnjẹ mi ó dànù. Ó sì àgbà nígbà tí ọ̀gá wo bọ́ síbi
bọ́ síbi kan jẹgba jẹ́jẹ́ bọ́ bá ṣe wá mọ̀ pọ̀ lè jẹgba lẹ́yìn kọ́ mọ gba lé yín lọ kọ́ mọ gba lé yín lọ ni o lọ́ bá sì lọ lé kọ́ bá ń gbóúnjẹ mi jọ́ tó bá ti róúnjẹ mi ní ọmọ ìbọn sọ ti gbọ́ wọ ọmọ lálá. ọlọ́mọ mọ̀ jẹ́ sí àsìkò ọmọ sẹ́ oúnjẹ mi ọmọ yìí sì fi ebi pa mí ó lóúnjẹ mi dànù. ẹ gbà mí sóúnjẹ yìí dànù báyìí Àyìndé wọnú Ọlọ́run ẹ wo bó ṣe fi àwọn láàbọ̀ ó sì lóúnjẹ dànù. Àyìndé ìwọ̀nù Ọlọ́run o ìwọ̀nù Ọlọ́run o mo mà gbá kó kì í ṣe fún ọ. Hello Banji. Mo ti lọ rí bàbá mo dẹ̀ ṣàwọn àlàyé fún wọn lórí nǹkan tó àṣọ yẹn náà ni. Nǹkan tó kàn ń bà mí lẹ́rìn ni pé ṣé tabakówó yẹn fún wọn kàn ṣe pé a tún fẹ́ waste owó ó sọ pé bàbá yẹn mọṣẹ́ dáadáa mo pé nǹkan tá a fẹ́ ṣe kó má jẹ́ papọ̀ tó fẹ́ waste owó sórí ẹ̀ o kàn ṣe pé mi nígbàgbọ́ mo nígbàgbọ́ lórí wọn bọ̀ èèyàn kàn ní láti sọ náà mo ṣe ní kí n complain fún ẹ. Ok mo ti fọkàn balẹ̀ kò sí wàhálà ó ṣe gan màá lọ rí wọn ní next week mo wà ń lé báyìí bọ̀ mo ti ń jáde. Alright ó ṣe ó dà. irú ayé wo ni wọ́n wá yìí tẹ́lẹ̀ ń sìn lára rẹ̀ bí afọ́kẹ́rù sọ́mọ́ èké ló pé lára yìí kí ló rí gan-an tó fi dóúnjẹ ọ̀gá rẹ̀ nù. èmi ò dóúnjẹ ọ̀gá nù o èmi jẹ oúnjẹ ọ̀gá nù. Àyìndé asọ́mọkọ́mọ ni wọ́n mọ̀ yìí ẹ wọ́n gbọ́n ọmọ kàtá ìrìn bí kankan fọwọ́ so ọjọ́ oúnjẹ ọ̀gá rẹ̀ dákun kí ló rí tó fi dóúnjẹ ọ̀gá rẹ̀ o. ẹ̀yin náà kọ́ ni nígbà tí ń lọ bí sẹ́lá ọ̀rọ̀ tí mo ní fún mi lówó oúnjẹ tẹ̀ fún mi ẹ sì mọ̀ pé atẹ́kùn gbọdọ̀ fẹ́ sí mi nínú pátẹ́kùn bá fẹ́ sí mi nínú tí ó dáyẹ̀ ló ti dálẹ̀ ibi ọmọ pa mí ni. ọmọ àlè ni ọ tí ò bá yọ ọmọ àlè èmi ń sọ fún ẹ pé owó pọ̀ lọ́wọ́ mi tó bá dọ̀ sọ́kọ̀ wá jẹun wọ́n sọ pé ọjọ́ oúnjẹ ọ̀gá rẹ̀. ẹ̀gbọ́n mi ò lè kọ́ṣẹ́ láì jẹun mi ò lè kọ́ṣẹ́ láì jẹun. sọ́mọ ni wọ́n yìí wò ó jẹ́ kí n sọ fún ọ àlùbáríkà rẹ̀ lọ jẹun o ọmọ tó bá ti jóúnjẹ ọ̀gá rẹ̀ àlùbáríkà rẹ̀ lọ jẹ. ẹwù èyí wọn ti ẹ̀kan mi bóun yẹn fún ọ̀gá mi lówó bóun yẹn má fún wọn lówó èyí wọn kan èdè tèmi kò sí nǹkan tó kàn mí tiẹ̀ láì bá fún adìẹ lómi mo ṣe wà yìí. ẹgbẹ́ mi kí n tó mọ̀ lọ ẹ̀yin ò ní iṣẹ́ kan tẹ́fẹ̀ yìí gẹ́gẹ́ bí oúnjẹ. sọ́mọ ni wọ́n yìí kí n bì ọ́ níṣẹ́ àràtọ̀ dáfọ́gà rẹ̀ kọ́ da fẹ́mi náà bí. ìgbésẹ̀ yìí dáadáa. dákúkú sí lọ. olórí bá mú bẹ́ẹ̀ sàn mú láìlú ńlá kárí ọmọ. mọ́ra dáradára sọ́mọ lè gbé àbò mú. Hello, Kiri. Mo ti ń fọkọ̀ mo ti pè é sin o máa ti tó 2 hours náà mo dẹ̀ sọ fún ẹ pé mo wà ń bẹ́ẹ̀sì bọ́dà kó o mọ nǹkan tó ń ṣe mo ní mo wà ń bẹ́ẹ̀sì wò ó kò sáyé o mo láwọn ọ̀rọ̀ tó mọ́ ń bá mi sọ ní pé tó jẹ́ wà pẹ̀lú ẹ̀ o àwọn ọmọ pọ̀ gan bọ́dà kó rí ẹ ti ń yí I go love òkàn jẹ́ kán fi mí pàbí tá a ti ń ṣe fàájì nínú mo ti mú gbogbo ẹ̀ ló ti lélẹ̀ yìí sọ fẹ́ kí n má fi gún kan mí ni kébèbí wá tó bá ráyè máa sọ fún mi lásìkò àwọn ọmọ pọ̀ owó ló tiẹ̀ mọ ò bá mọ bá mi bẹ́ẹ̀ tí bá fi pu etí ẹ̀ 1 hour sísìn tí mi rí ẹ wọn ìwú ẹ sọ̀hún ni láàbórí ẹ ti ń yí. mo ti máa sọ fún ẹ kó fa àwọn gẹ́ ilẹ̀ mo ti mọ ní kó fa èmi nísìnyí mo ráyè obìnrin náà kí ló ń ṣe ẹ. ẹbí tí wàá ní tí wàá sì gbóhùn tó ń ṣe. ìyá ní orúkọ fún pa aláyé bọ̀bọ̀ Àyìndé àbí ọ̀gọ́ tó mú ajé yẹn kọ. Oge Àyìndé ẹgbẹ́ ti fi sọ̀kò sílé òkè ọmọ ó ti pa wọ́n fẹ́ pẹ́ yẹn àyíwá dá. kí ló ṣe kí ló dé. ok torí kóló tó ti gbẹ́jọ́ yẹn. wo kíní yẹn ó yíwọ́ fún jọ yẹn o. bókò tó wá gbé yẹn. náà lọ́kàn yọ wá tọmọ lọ káàsì wa. kò sí wèrè mo ti sọ fún ẹ ìwọ náà máa mú ọmọ tí ò tí ì ṣe kíni tí ò tí ì dágájá ọmọ tí ò tí ì lè gbọ́jà tó kàn lọ́ mú àyà yẹn. wá solo láàpò tí ń jà rò so mad
ìgbà tí mo fà á mọ́ra pé kájọ ọmọ wa ń bèsì tó wá rò pé ó ti rí àná. ọmọ àṣẹ ó ti wà ń bókò rẹ kan àwọn ẹni. wá bí mo ṣe mú ọmọ rà náà ni mo rò pé kí n mú bọ̀bọ̀ yẹn mọ́ra. ẹ wo tí wàá bá sẹ̀ lọ́mọ yẹn ni. ọmọ bí wàá sí lọ bá mi ta o. wà á bẹ̀. wà á bí kó wá. kó bẹ́ẹ̀ náà ọ̀gá tèmi ẹnu làwọn múni sáré sà ó wà ń bẹ ọ̀yá náà kò sí. ọkọ̀ abalẹ̀ o ẹ ti lọ ó ti lọ náà nìyẹn kò ní ti pé wà pẹ̀lú ẹ̀. jayé má jalè ọ̀yá kò sí. Hello, ma. Yes, ma. Mo ti bá wọ́n tì mí sọ̀rọ̀. Wọ́n máa yọjú sí yín. Next week wọ́n máa yọjú sí yín because wọ́n travel lọ́la. Wọ́n máa dé next week, a máa jọ wá náà ni. Mo ní ọmọ bí dúró sí mi. Mo dúró sọ̀kọ̀ tí mo fẹ́. Ọ̀gá. Hello, ma'am. Yes, ma'am. Ẹ káàsán mọ́. Ṣé wọ́n dáadáa mọ́? A dúpẹ́ fọlọ́run mọ́. Bẹ́ẹ̀ ni màá ó ti bá mi sọ. Èmi àti ẹ̀ náà dẹ̀ ti sọ. Even àná la sọ pé a máa wá tẹ́lẹ̀. Àmì no, ọ̀la la sọ pé a máa wá tẹ́lẹ̀ but mo gbà pé kan níbi iṣẹ́ ń sìn mi. Màá ní láti travel lọ́la. That is why I'm going to postpone it. John to the other time. And you can share for me the next week. Come on, show everyone the next week. But look, go on the next week. Amima, àmì ọlọ́run ajẹ́ iná ọ̀pẹ fún wa ẹ máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ ìgbà tó ń jẹun bá jiná àní wáyé tì mà. All right, ma. I can take care, ma. Ṣé ti bébà sọ̀rọ̀ ni? Oh, hold on. Hello, ma. A máa jọ wá ní àmín. Ó dààmú. Díà. Ọ̀gá. Mo yí oko àtún mo yí oko òsì. Kí ni ìtumọ̀ kan tó ń ṣe yẹn sọ́ndù? Ṣé ilé? Mo rò pé ẹmu kí àwọn Yorùbá ló pọ̀ wẹ́. Mo ní tàbí tí rí ìdọ̀tí káfọ̀ òun ni mo fọ ìdọ̀tí ẹ̀. Díẹ̀, ara ọkọ tí mo máa ń pariwo ni pé kẹ́ má máa gbé lédèkedì, kẹ́ gbé lédè wa tó jẹ́ Yorùbá. Ìdọ̀tí tó wà ń bẹ̀ látàárọ̀ tí o fọ̀ tó wá rí pé mo fẹ́ jáde nísìnyí tó ẹ̀ṣẹ̀ wá ń fọ̀ dọ̀tí. Ṣé kò ń ṣe eye service nìyẹn? Ọ̀gá kò kí ń ṣe eye service. Àwọn Yorùbá òwe wọn ni mo tẹ̀lé. Wọ́n sọ wípé ọjọ́ òdo òun ni èbó gẹ̀ kan náà. Mo ṣe. Ọjọ́ ọdún mi máa ń gé kan náà báyìí. Mo ti máa ń gé kan náà kọlẹ̀ tó kan Christmas. Mo ti ra ìjẹ sílẹ̀kùn fún mi. Madam. Ọ̀gá. Lọ sígẹ̀tì fún mi jàre. Two of you. Ẹ̀yin ìdí kò bàbá. Ẹ̀yin ẹ̀rọ mi rà gbọ́mọ. Wọ́n ò gbọ́dọ̀ bí àdéhùn náà èmi àyèdè tí mo gbé jù lọ nínú. Kàkà tí mo fọwọ́ mi wọkọ̀, níyà fẹsẹ̀ sọ́búrẹ́dì, níyà mo fọwọ́ mi sọ́búrẹ́dì jẹun. Bẹ́ẹ̀ kúkú débi iṣẹ́ òun náà. Àtẹni tó tó ní ránṣẹ́, àtẹni tí ò tó ní ránṣẹ́ yóò mọ láyìn dé ń sẹ́. Ọ̀gá mi gan báyé gbà wọ́n gan. Wọ́n fẹ́ lé ní kí lọ lè báyàwó àwọn fọ pátá. Èmi ò sì ráyè bá ń jáde ẹ̀sìn. Ìyàwó kàrá yóò. Ọ̀bọ yóò ṣẹlẹ̀. Bóòní. Yálẹ̀ ṣàbùrù ẹ̀ ló dà. Bọ́bọ̀. Búrẹ́dì. Wádìí bẹ̀rẹ̀ gan afẹ́ mìíràn sí tó mú. Bọ́bọ̀. Ìjẹ́. Máa tó ẹ́ndì. Para ẹwà Àyìndé oníjẹkújẹ, Àyìndé oníjẹkújẹ, Àyìndé oníjẹkújẹ, ẹwà Àyìndé.
bàbá ìjà. Ẹ máa kọjọ́ bẹ́ẹ̀ dà. Bàbá àgbàlagbà. Bàbá àgbàlagbà. Ẹ kú tọ́jú ọmọ yín. Ẹ wo àwa nu. Ẹ ṣeun. Ṣé o sì ta rí yín o? Ẹ dákun torí ọlọ ẹ bá ń wọlé ẹ bá ń pa Àyìndé gbọ́ta. Àyìndé kẹ̀. Àyìndé ti lọ bí iṣẹ́ látòrọ̀. Wà lọ́dọ̀ yín látòrọ̀. Ẹ bá Àyìndé lọ bí iṣẹ́ ẹ dákun torí ọlọ ẹ bá ń pè ẹ bá ń pa Àyìndé. Bó ṣe jẹun tán mo ní kó máa lọ bí iṣẹ́ náà ni. Mo tó ló wá bí iṣẹ́. Mo sì ṣe débi iṣẹ́ báyìí ni mo ti rán sáwọn kọ́sítọ́mà mi pé kó ló bá ń gbowó wá. Àtìgbà tí mo ti rán yìí Àyìndé o. Nǹkan ṣe. Àyìndé wá sínú ilé mi nìkan dondon mo wà nínú ilé báyìí. Kò sẹ́ni kankan nínú ilé mi nìkan mo wà nínú ilé. Ẹ wo ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jù. Bó wá Àyìndé kó wálé. Bó wá Àyìndé kó má wálé. Tèmi ni pé kí n ti rówó mi. Ẹ máa gbọ́rọ̀ rádaràda. Ẹ máa gbọ́rọ̀ sọ́rọ̀ lélẹ̀ ìtẹ́ sọ yìí. Ẹ dákẹ́ dúná. Inú owó àtẹ̀yẹ̀ wo ló ṣe pàtàkì? Ẹ wo bó bá wù yí kẹ́ rí tó bá wù yí kẹ́ mọ́ rí. Tèmi ni pé kémi ti rówó tèmi. Tí n bá rí owó mi. Wá bí. Ìrọ̀lẹ́ mi máa ń wẹ̀. Lẹ́bi. Ṣé ẹ̀yin wá lẹ́bi ni bí ọmọ dáadáa tó kó mi síta? Ẹ ń sọ ní sìnkẹ́. Ẹ wá ẹ bá wá Àyìndé mi o. Ọlọ́run jẹ́ mi ológun báńdíìtì o. Ẹ bá wá Àyìndé mi o. Èèyàn dáadáa. Ọ̀sán máa ń bẹ̀. Òdèlé alára awópé awólé. Òdèlé àjèrò awópé awólé. Òdèlé ọwọ́ ẹ̀rọ̀gún awópé awólé. Èlọ́mọ wáyé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ọmọ gbogbo sẹ̀jẹ̀ sẹ̀jẹ̀. Ọmọ ṣíṣe ń rojú àìsè bẹ̀bẹ̀. Báàsì. Báàsì. Ẹ ti rẹ́ni tẹ́ fẹ́ lò. Orí yín sọ lẹ́nu. Ọ̀dà bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo sọ fún ọ pé mi fẹ́ ṣe ìrìn àjò. Ìrìn àjò ọ̀hún ni mo wà báyìí. Kódà bí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, mo wà létí gbọ́n bí mo ti ń jáwé tí mo fẹ́ lò fẹ́ ẹni tí mo fẹ́ tọ́jú. Ọ̀dà náà bọ́bá wa rí báwọn torí òkà tẹ́ ẹ lò tẹ́ fi rí imú débi tẹ́ ẹ mú un déhùn òkà òun ni ẹ tún fi sọ́wọ́ padà ẹ tún fi gbá aláyà iye rẹ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ ni bá díẹ̀ bá gbọ̀n yẹ pípì iye rẹ̀ sọ ni. Ṣùgbọ́n báàsì sọ fún kejì rẹ gbogbo ntọ́mọkùnrin òun bá fẹ́ oníkẹ́mọ́ ṣe fún o gbogbo ntọ́ bá lóun ọ̀jẹ̀ pátá oníkẹ́mọ́ fún kò gbọ́dọ̀ rojú o kò gbọ́dọ̀ rojú o kò gbọ́dọ̀ ronú o ẹ tọ́jú ẹ̀ sẹ́mi pẹ́ni tá a bá tà àbọ̀ yó ni ọ̀kàrẹ̀ ẹgbà tí ètò ọ̀la sọ́túnla èmi náà kàn yín la ọ̀kàrẹ̀ ẹ̀bọ́n bá ti jẹ́ ọ̀dà bọ̀ ó kú ọmọkùnrin orí yín sọ́rí ẹ̀yin náà kó láwùjọ lòsì ẹ bọ́ sáà ní àwọn olówó látòlè lọ ẹ̀yin bọ́. kí ni rárá sọ bàbá làwọn ò sí ilé o gbọ́dọ̀ máa tó ọjọ́ mẹ́ta káwọn àti o. Àwọn òsínlé bá ọmọ tá a gbé sínú ilé bó la fẹ́ ṣe. Àsọmọ tá a gbé sínú ilé láti jẹ́ kó yé mi pé òkà tá a fi gbá láyà yẹn bí tá a bá tún fi gbá láyà padà yé ẹ máa sọ bí káàdì máa tọ́jú ẹ káwọn fi dé kí wọ́n sọ fún mi. Tó já sí pé ẹ̀ta bá fẹ́ tà ìbọn là ń bọ yó. Kò lè jẹ́ nìyẹn o àwọn máa bọ̀ ọ́ ọmọ ìyá ló bá ti yá kì í pẹ́ mọ́. Ọ̀gá ni kúlà bíyébíyé ọ̀gá alákòókò kówó ra olóòlù ìmì ẹ̀ owó ìmì ẹ̀. ẹ ló ń kú yà mo ti ń gbọ́ yín dáadáa báyìí ẹ ká sọ́sà ṣe wà dáadáa ẹ ráyè dé látìgbà o àtàná níbo ló wá lọ ọ̀gbẹ́ ẹ lóhùn rán iṣẹ́ kò wá wá ẹ wò ẹ mọ̀ nǹkan ẹ fẹ̀mí ara yín balẹ̀ kò
sí ìgbàgbọ́ tó máa ṣe Àyìndé lágbára lọ́wọ́ Ọlọ́run but ìgbà tí mo fẹ́ kẹ́ ṣe nísìnyí pé ẹ kọ́ lọ rìpọ́ọ̀tù ní police station ni mo mì kẹ́ lọ rìpọ́ọ̀tù ní police station tẹ́ bá kọ́ lọ rìpọ́ọ̀tù ní police station náà ṣe mọ̀ pé bí gbogbo bí Nàìjíríà ṣe ń lọ nísìnyí kò sẹ́ni tó ṣe trust o táwọn ọlọ́pàá bá mú ọ̀gá ẹ̀ kán fọ̀rọ̀ wá lẹ́nu wò ohun kan tó bá ṣẹlẹ̀ a máa mọ̀ lẹ́yìn láti gbà ẹ̀ a máa mọ̀ láti bẹ̀ lọ ẹ̀yẹn ṣàfọ̀kàrà yín balẹ̀ nǹkan máa dé lọ́tùnla tó bá dọ̀túnla tí bá dé ẹ̀ a máa sọ̀rọ̀ bẹ́tà àánú rẹ̀ ní ọ̀rọ̀ láti bá yín sọ nípa ọ̀rọ̀ ti àwọn fámìlì ìyàwó mi àti ìyàwó mi tán ní ká yọjú àyíwákùwákù so gbogbo ẹ̀ a máa sọ tí n bá dé. All right, sir. Ẹ̀yin fọkàn balẹ̀ nípa ti ọ̀rọ̀ ti Àyìndé kò sí nǹkan tó máa ṣe Àyìndé lágbára lọ́wọ́ Ọlọ́run. All right. Kábíyèsí o gẹ́gẹ́ kó bẹ́ lórí kí bàtà kó kán lẹ́sẹ̀ kẹ̀kẹ́ mọ̀ yẹ́ ni oṣù gbẹ̀gbẹ̀ àkàngbé yín lọ kí ṣáàbù jọ kí ni túmọ̀ nǹkan tó ń ṣe yẹn ìwọ kọ́ ṣe báyìí kò ṣe báyìí ṣé o fẹ́ swim ni. ọ̀gá mi ò sí o ẹ mọ̀ kí àwọn ìdìbò ló pọ̀ wẹ́ wọ́n ní ìyí ni sí òní ìṣẹ́nilọ́kàn. mi ò gbọ́ òwe tó pa ẹ̀. wọ́n ní ìyí ni sí òní ìṣẹ́nilọ́kàn. Yorùbá náà ló pa bẹ́ẹ̀. Yorùbá ọ̀bọ̀tọ̀ lọ àti òdòdó wà ní wọ́n pa kódà gbogbo òwe ní mú mọ̀ bí mo ṣe wà yẹn. gbogbo ẹ̀ ní òwe tí àwọn Yorùbá ti wá pa ni àwọn àwọn Yorùbá ti lu ní gbóni lóyún yẹn náà. Anabra bóyá àwọn Yorùbá tàbí Anabra ló pa ní ìrínisí. Ìrínisí òun ni ìṣeni ní ọjọ́ ìrínisí ìṣeni lọ́jọ́ kí ni mo sọ. Ìyínisí òun ni ìṣeni ní ọ̀jọ̀jọ̀. Ìrínisí òun ìṣeni lọ́jọ́. ẹnì kókó kò béèrè yín lẹ́yìn èmi nìkan náà ni mo béèrè yín mo dẹ̀ dára mi lóhùn pé ọ̀gá ò sí nílé ọ̀gá ti jáde. Fine boy. ìyàwó mi wá. Sá. Sá. kí ló ṣe ẹ náà ṣé bí ọ̀rọ̀ lébi ń pa ẹ́ láàyè ń gbé ẹ jáde kọ́ lọ jẹun. èmi náà mo sọ ebi ń pa mí gan lóòótọ́ ni ẹ̀yin àmọ́ ibo gan láti fẹ́ lọ jẹun. ká ti fẹ́ lọ jẹun báwo níta ti jẹun lánàá of course. rárá o rárá ṣé ibi ẹ mọ̀ pé wọn ò mú jẹ́sẹ̀ bí a ti lọ jẹun lánàá wọn ò mú jẹ́sẹ̀ rárá ni. ẹ wo ìwọ̀nba fún mẹ́wàá tẹ̀ra fún mi lánàá mọ́kàn rọ́jú jẹ́ ni o kọ́mọ́dé gbé àbẹ́rẹ́ rárá kùn yìí ní fowó wá sófò mọ́kàn rọ́jú jẹ́ ni. ẹ ò mọ̀ gan ni wọn ò mú oúnjẹ ṣe o dẹ̀ jẹ fufu mẹ́wàá. mo rọ́jú jẹ́ ni. ọ̀wá mọ̀ kan máa ṣe pàpàǹbarì fún ẹ lónìí wàá gbé ẹ lọ itri kọ lọ jẹ. ó dẹ̀ ti mọ̀ pé mo ti fẹ́ sọ tẹ́lẹ̀ pé ṣé wọn ò ní olóúnjẹ ìgbàlódé kan ní gbogbo inú yìí. ó wà ibẹ̀ náà là ń lọ wàá gbé ẹ lọ. bishop bright. ó dà wàá já ìṣó ó ti yẹ. ó dà mọ́ ó ní short price ó jẹ́ tó short price. ẹwù ṣe rí gbogbo tẹ́ ń ṣe fún mi mo mọ̀ ọ́ lóore o inú mi sì dùn gan. ẹni bá wá ní mọ́tò yọ̀dọ̀ yín pẹ́pẹ́pẹ́ ẹ gbọ́ tó lóhùn ìtọ́kọrin fún wọn pé lèbi ọ̀pá o lèbi ọ̀pá lèbi ọ̀pá o lèbi ọ̀pá ẹni bá ní ìmọ̀ jẹun lèbi ọ̀pá ẹ wo ẹni bá ní mọ́ bí ọ̀dọ̀ yín òun lèbi ọ̀pá. wọ́n mọ̀ lóore o. èmi ló ń jẹ́ kí n sílẹ̀kùn fún ẹ mo fẹ́ kó máa já ewé ewu ẹ. èmi nìkan tán èmi nìkan tán. bá mi sílẹ̀kùn yẹn náà. jọ̀bọ́ mo fara balẹ̀ o. n sọ fún jọkùnrin yẹn mo ní lọ́dọ̀ tèmi o ọmọ ló ṣe kókó òun lówó ni àjọkùn sí i ọ́fíìsà ọkùnrin tá a wá mú ni. ẹ mọ dáhùn kí ni mo ṣe. Mr. Man come out. lẹ́nu tiẹ̀ wọ́n sọ pé kí ló ṣe. níjọ́ kìíní àná yìí sọ fún ẹ pé lọ́dọ̀ tèmi ọmọ ni kókó
ìwọ ní owó ni ló ṣe pàtàkì lọ́dọ̀ títẹ àbí ìwà ọwọ́ gbé mi lọ́mọ ọ sọ mi bó ti di báńdíìtì. ọlọ́pàá ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o ọmọ wọn gbowó mi sá lọ. ìrówó ẹ tún wá wá sí ṣọ́ọ̀bù mi ẹ fẹ́ máa mú mi lọ ní èmi ò ní lọ́bì kankan ẹ wọ ọlọ́pàá mi. Mr. Man ló ṣe ẹni tó bá sọ ní tèmi mo máa bá fún ẹsẹ̀ ni. òyìn wàá fi yí ọ pé mo jù ọ lọ ọmọ lèmi lọ́dọ̀ ti tèmi òun ló ṣe kókó òun lè yan pàtàkì owó ọ̀jẹ̀ kankan lọ́dọ̀ tèmi. ẹ fẹ́ máa rọ́ọ̀pù mi. rọ́ọ̀pù ẹ kí ni wọ́n ló gbé mi lọ́mọ. ẹ wò ọbí dà mí ò lọ́bì kankan o. Mr. Man ló ṣe ẹni tè tó bá sọ ẹni tè bẹ́ẹ̀ yẹn màá fi máa fún ẹsẹ̀ ìyàmú. kì í ṣe pé bóyá kíní o ṣé ìgbà tí pé ti ìbọn tí mo bẹ̀rù èmi fi ìbọn sí ẹni o. ṣé fàdí sí kó fi gbé ọyàwó. ẹ wá yàn mí jẹ ìyàn jẹ ní olè gbọmọgbọmọ ìyàn jẹ ní nìkíni kí mo ṣe ẹ gbà mí. ìtàlẹ́ ọgbọ̀n kò sẹ́ni tí wọ́n gbọ́ lónìí. ìbà ó ìbà akọ́dà ayé ìbà àṣẹ̀dọ́ ọ̀run ìbà ibẹ̀ yìí ìyá mi ò sọ̀rọ̀ mọ́ nígbà ibẹ̀ yìí ìyá mi ọ̀rẹ́ dàbí lọ sékélé ẹ dábọ̀ ẹ̀fì èdè inú ẹjọ́ tún ní ṣe o bí mo ti ṣe tara iwájú tó jẹ́bi iná ẹ̀jẹ̀kẹ́lẹ́ yìí náà jẹ́bi iná èyí tí mo ṣe bára iwájú tó nà bí òrùn ẹ̀jẹ̀kẹ́ yìí náà nà bí òrùn ẹ dábọ̀ ẹ̀fì èdè inú ẹ̀yìn báṣì kẹ́rẹ́sì ẹ kíra yín kú oríire látò ní lọ ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí ní darapọ̀ máwùjọ àwọn ọmọ àwọn olówó èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin gádẹ́sì gbàgbẹ́ gbélé lọ́wọ́ tọ́ asábíkin arìnbíkin abìnìbìnì báwo ṣe pẹ̀ kí ajanimọ̀nà oògùn bọ́sẹ̀ bá mú mi àjò bájẹ́rẹ́ bá mú mi àjò àdé kìí jẹ́ ti ẹ̀kọ́ mẹ́pọ̀ ọyá máa tó gbogbo ẹ̀jẹ̀ ara rẹ sínú gbà má pọ̀ bá ní ọmọ pọ̀ ẹni sùn kọ́kọ́ ẹ̀jẹ̀ yìí bá ń yé mi náà lẹ́nu ẹni sùn ọ̀gbọ́n ò ní tẹ́láyé káwa lọ sọ̀rọ̀ mọ́ bọ̀ wá. àgbẹ̀ o àlùkò odídẹrẹ́ o àgbèsè bí ń lọ larọ́ àlùkò ń lọ sùn lékelèké ló ní ibùdó kẹfún gbogbo sójé o bá a bá sági lọ́gbẹ́ dandan ni kó sójé tiẹ̀ ọ̀yá má pa gbogbo ẹ̀jẹ̀ ara rẹ síbẹ̀ o. ẹ gbà mí. ara ẹ ò gbọ́ ọmọkọ. ń bọ̀ ẹni sùn. bẹ́tẹ̀ lábá sọ nínú omi àrílé omi ni bí kọ̀ọ̀kan lábá sẹ lódò àrílé odò ẹ làrọ̀ wá ẹ fi hàn mí. kọjá rẹ̀ báṣì kẹ́lẹ́sì èyí tẹ́ gbé wáyé òwúlò fún yín. yẹ kò wúlò. kò wúlò. ẹ lè bìlífù gbogbo oúnjẹ tí wèrè yìí ti jẹ wá o. bí mo sì gbé. gbogbo lẹ́sọ̀rọ̀ tó wà ládùúgbò àpáta ló mọ̀ ó máa ń ṣẹlẹ̀ tì ní wèrè yìí ẹ wá ní kò jẹ àbá bẹ́ẹ̀ pa ó da ṣe. iná wa ni kíni. mo lè yàn òwúlò bí náà bá ń jí mo bá níná jó lórí omi eru rẹ̀ ló yẹ kẹ́ pé ń kó wá. bàbá eru tó yẹ pé eru ẹ̀ lẹ́lọ́ kó wá ló máa fi jẹ́ ẹ lọ kó eru ẹ̀ wá. kò sẹ́rù kankan kò sí eru kankan eléyìí ò wúlò fún yín èmi mo sọ bẹ́ẹ̀. kò wúlò fún yín tí ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ kan tó gbé dé yìí. máa pọ̀ ìjẹ́jọ́ àbálẹ̀ ọkọ̀. ó lè pẹ̀jẹ̀ náà kókó pẹ̀jẹ̀ náà. ẹ wo sẹ́mo tí ó ṣẹlẹ̀ ẹ dá padà ni. a máa dá padà. ẹ dá padà síbi a ti gbé. bàbá ẹ dákun ayé yín ò ní bàjẹ́ ẹ dákun ẹ mọ̀ tí wọ́n dáná padà sí i. àwa ò fẹ́ ya wèrè sa ọ̀nà òwúlò ọ̀fẹ́ ká máa lọ ọ̀fẹ́. Oto ó ní ju bá lọ. Bàbá ní ju bá lọ ẹ̀yin náà lè ya wèrè o. Bàbá ẹ lè mọ̀ nǹkan tí mo ń fèsì. Kí ló ń fèsì? Ọmọ yìí ń jẹ. Ilé wa ni kí ń jẹ. Wọlé lè yóò wúlò fún mi. Ó yá ìgbọ́ ní dẹ́sì tó bá rẹ̀ ní jẹ òfin mẹ́wàá. Gbọ́ lọ. Pẹ̀lẹ́ ní ibú ni ó wọ́n wà sórí. Mo ní kí wọ́n dá ọ padà ẹlẹ́dàá ni ọ̀gbà òde. Ó wúlò fún wọn. O tún wá bẹ̀ mí pé kí wọ́n má di ọ̀nà. Bàbá èmi náà kọ́ jíjẹ mú mi náà lọ́pọ̀ jù. Ó dàbí mo bá ní wọ́n fún mi ní yóò dókàn àtẹ̀rẹ̀ gbẹ́ kí á ní wọ́n ṣe fún mi. Bàbá ẹ mọ̀ kan sẹ́ẹ̀kì òun nu ẹ̀yin nu. Ní bàbá yanjú ẹ bá yanjú ẹ bá kẹ́. Ẹbí burúkú. Ẹ wá ẹ̀yin lẹ́dà padà ṣùgbọ́n ìdó dè mí ẹ lọ dúró mi ta mo fẹ́ bá a ní gbólóhùn. Àwọn alágùdà padà. Ẹ̀yin lẹ́dà padà. Àwọn aládà padà. Ẹ̀yin lẹ́dà padà bẹ́ẹ̀ bá kó ń ta ìkó sẹ́yìn o. Ẹ tó dè mí ta. Ọ̀gá bá sí ẹ bàbá wọn mọ̀ nígbà mọ́tò wọn dání wọn dá. Ẹlẹ́ni kú ni ọ ni. Jíjẹ́ ṣe báyé rẹ̀ jẹ́ báyìí. Ní tí mo rí lójú rẹ̀ ọ̀dà. Àyìndé alátẹnujẹ
Akẹ́tàjọ́. Kasi títà ìdènà bá wọn kọ́ ní ọjà rẹ̀ kó bá fi sọ rẹ̀ sọ. Kẹ́gbọ́n mi kẹ́lẹ́dà tí wọn náà mọ́ sùn lọ́rùn. Àyìndé. Ẹ wò wọn kú ṣe rí ẹ má bọ́dọ̀ ara yín nípa ọ̀rọ̀ Àyìndé. Àyìndé ń lọ nílé ẹ̀ máa dé. Òṣìṣẹ́ wọn rí irú àwọn Yorùbá ẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn ọjọ́ ìní lójú. Daddy, wọ́n disturb wa débi pé wọ́n jẹ́ ká nísìnyí látàrọ̀ títí dalẹ́ kí Ọlọ́run bá wa darí wọn láyọ̀ àtàlàáfíà. Wọ́n ní Yorùbá ní ọmọ tí a bá ń bá wí tó bá ń wà ọ̀nà àti parun náà ló ń sọ yẹn. Ọlọ́run mọ́ àjẹ́ kí Àyìndé parun tiẹ̀. Ẹlẹ́dàá rẹ̀ oníjọ́ parun. Ọ̀sìn tó kàn tẹ̀lé wà rẹ̀ pé Àyìndé tó lọ yẹn ó lè kàn ní àwọn one or two things láti ṣe tó kàn wù láti ṣe tó bá yóò padà wáyé fún ẹ̀ yẹ́ ká gbà ló pa Àyìndé rẹ̀. Actually àwọn family ìyá yìí because ìyàwó mi. Wọ́n pọ̀lé dìde ìdòkó ìyá mi ìdòkó kò ṣeun. Àwọn family ìyá yìí ni wọ́n ti ń sọ fún mi látọjọ́ ìpè àwọn fẹ́ ká mójọ́ ìyàwó but èmi jẹ́ kó yí wọn pé màá sì wà but mi ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn ìtẹ̀jẹ́ family mi lẹ́yìn ìtẹ̀jẹ́ bàbá mi wọ́n dẹ̀ ní bí sóbì ó bá débò Olúkànmí là ké sí ló jẹ́ kí mi náà wá látẹ̀kọ́ kí n wá sọ́dọ̀ Olúkànmí. ọ̀rọ̀ Àyìndé náà jọwọ́ papọ̀ wọ́n bàbá mi ìdíwájú ìpò tí ẹ̀yin Olúkànmí ta máa ké sí ìgbọ́lẹ̀ náà làwọn abẹ́ ọgbẹ́ sí lọ́rùn so báwo la yẹ máa ṣe nípa ọ̀rọ̀ ní ti. Ṣé ti ọ̀rọ̀ ti yá ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ lè tó bá ti yá wọn ó ti yá wa náà dákun kò sí nǹkan tá à ń jó ṣe ọjọ́ wọn bá ti mú déètì ẹ̀já mọ̀ ń sọ fáwọn àbúrò mi pé tọ́ wọ́n ti fún wa déètì o ká ṣe wẹ́dì dábàá ṣe. Daddy, mo láìkì fìlà tẹ́tẹ́. Ẹ bá mi sọ fún àwọn tó kù kan dé orí. Fìlà wọn máa tó fáyín sí látẹ̀kọ́ tá a ti ń sọ̀rọ̀ tá a ti jókòó ó rí pé fìlà wọn fáyín but ìgbà náà ti sọ pé àwọn accept pé ká mójọ wedding ṣe fìlà wọn ṣe fáyín ni. Ìyàwó mi sọ pé profit mi nù. Àyìndé sọ́tàn ọ̀tán bí sọ́tàn àbí ọ̀tán ọmọ jẹjẹ akìlọ̀ fún ọkọ̀rọ̀ mo kìlọ̀ fún gbangba pé bí wọ́n ṣe ń sayé rẹ o ọmọ rádaràda gbogbo bí ṣe ń sọ fún ọmọ yẹyẹ yìí gbogbo bí ṣe ń ṣàlàyé fún nítorí gbogbo rádaràda tí ń ṣe yọ lẹ́yìn o inú ọmọ wò mí bí tin báyìí ni ọmọ yẹyẹ ọ̀sáyà gbẹgbẹgbẹ bí ẹlẹ́dẹ̀ oko sọ́mọ níwọ̀ yìí òun ranù òun gbọ́n rẹ̀ bí kankan fọwọ́ bàbá mi dákun mọ́ bínú járe orí kóun náà ní báwí látòrọ níbi tí wọ́n á bọ̀rọ̀ lọ ni pé dákun kò ní burú fún ọ ọ̀rọ̀ ọ̀run sì ní dàrú kò ní sílẹ̀ tẹ̀ dákun tó lóhùn mo fẹ́ jọ kó o ṣe kíní kan fún mi àbọ̀ gbọ́sẹ́ mo fẹ́ jọ kó gbọ́ ọmọ bẹ́nu gbòǹgbò mo fẹ́ jọ gbà padà ọmọ bá mu lọ sẹ́kù. ọgbọ́n tuntun mọ́ Àyìndé lọ sẹ́kù padà ṣé mi ò ṣàlàyé gbogbo àwọn nǹkan tí Àyìndé ṣe fún mi lẹ́kọ̀ọ́ títí débi pé Àyìndé ó lọ fa igbóyó. ọgbẹ́ni ta ló máa ṣèwà wo àwọn ọmọ kan náà ó kàn ló ń fẹ́ mọ̀ wà pẹ̀lú squad wa ọmọ ládùúgbò ta ni omi fọ́ ọdẹ ní ká mú ilé wà pẹ̀lú squad wa. bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ̀ wà pẹ̀lú yín. wà ọgọ́ lélẹ́yìn náà ṣé lè lè fa gbóṣá ó sọ fún mi pé òun sẹ́ mọ́ kó. ẹ wo tó bá yẹ pé ti gbé ni ẹ mọ́ sọ yìí o èmi bí mo ṣe wà yìí bí mo bá jí èmi àti gbé làjọ ń sùn làjọ ń jí èmi yìí mo lè fa igbó àpẹẹrẹ kan tẹ́ bí mo ṣe wà yìí. ọ̀yà jẹ́ bẹ́ẹ̀. wà á ní ọgọ́ lélẹ́yìn sẹ́ ṣé wò rí ni. ń fa náà ni ṣé ń fa ní ìfa ní. mu gbó nìyẹn. ìwọ ọgọ́ ti fọ́kọ̀. ẹjẹ́ ń tó fa.
dúró. Ilé ìyàwó. Àní mú pọ̀ náà ni. Ilé ọkọ̀. Ọya. Dúró. Fàbàlẹ̀ lọ́wọ́ gbèsè báyìí. Fàbàlẹ̀ wọ́n náà ló máa mú tán gbèsè ẹnu kókó lẹ́ẹ̀kan ṣoṣo. Kó. Jẹ́ kó súnmọ́ ẹnu. Lẹ́tọ̀ọ̀rà ìgbà tí wọ́n fi kọ́yàn ní gbómù rẹ̀. O ti fọkọ̀ ó dà kó tó yà wò. O nídìí ẹ̀ ọmọ náà ni ó máa tó máa. Sotigi máa wo bí wèrè. Kàn ṣe bí wèrè ni ó ṣe bí bọ̀lọ̀. Èmi ò mọ̀ pé báwo ni. Sotigi orí ń tà ìyá ẹ̀ wà. O máa ní láti kó ilé gbogbo tó dúró sí ìbá ẹ̀ o. Ó ti yẹ. Ẹwù ẹ̀yà ẹ máa padà wá kọ́ mi gbà mí. Òní yìí kọ́ mọ́. Òní náà ni wọ́n máa ṣe kìíní ẹ̀ tó máa pàfẹ́tì. Wọ́n máa mú alátọ̀. Kọ́kọ́ mi ò lè. Mo tọ̀ yànyàn dàámu yànyàn. Ẹ̀ẹ́dọ̀ tí mo jẹ. Ṣé mo sọ fún mi pé o ti máa ń ṣe fàájì? Ẹ̀yìn kí ló dé data gúngún sínú yìí? Irọ́. Ń ta mí gbáyà. Mo sì. Ṣé kí n máa parọ́ tẹ̀? Orí ibú ẹ̀ ti fú. Orí ibú ọbẹ̀ lè ti fú náà. Ẹbí wọn máa ń lé wọn tẹ́lẹ̀. Mi ò rọ́mọ bí lé yín o. Ọlọ́. Ọmọ Ibo. Ọmọ Ibo. Mo wà sánmà. Ẹ wá dà. Mo wà ní sánmà. Wọ́ dákun. Kọ́kọ́ bá ń gbé transformer orí mi èkó nù. Yípa. Bá ń gbé transformer orí mi kọ́. Wọ́n múná lórí mi dákun. Transformer bóò ní báyìí. Wọ́. Àní ọba. Ó dé ìgbẹ́ fún mi. Transformer wọ́n múná lórí mi jẹ́. Wọ́ sórí. Barista ni ń wọ̀ lọ́kọ̀ọ̀kan. Mi ò rí. Barista nù. Àti Kọ̀lìntì. Bẹ́lá kú sí òun nù. Ọwọ́ bàbá tó ṣẹlẹ̀. Ọlọ́ba náwó mi fún Barista. Èmi gangan yẹn fẹ́ la bó ṣe rí mi yìí. Èmi àyìnlẹ́ yẹn fẹ́ la. Owó wo ló fẹ́ ní fún Barista? Omi yìí ti jọ́gàn. Ojú ẹ̀ tí pẹ̀lẹ́. Èmi àyìnlẹ́ ẹni bá ní má fẹ́ la. Yọ bá yàrá yọ̀ ń tọ̀. Wọ́ Bẹ́lá kú sí. Àwọn Ibo yálà ó gbọ́dọ̀ nǹkan tó ní ọ̀sọ́mọgbọ́mọ kan èmi àìlè yín sọmọ yín sì ṣe fàájì. Wọ́n èmi àìlè yín fẹ́ la ó gbọ́dọ̀ nǹkan tó ní ọ̀sọ́mọgbọ́mọ. Ọ̀gá. Water. Ọmọ Ibo. Àní wọn bá ń gbé kan fún orí mi kó àbíkú lọ ní ẹgbẹ́. Bá ń gbé kan fún orí mi fún wọn. Transformer lórí ẹ̀. Bóyá oṣù ẹ̀. Kí ni gbogbo ilé ìfà? Transformer wà lórí ẹ̀ ni. Bẹ́lá Kútì kan eré yìí. Nọ́mbà wọn. Àti ìyàwó rẹ̀ Kọ̀lìntì. Bẹ́lá Kútì. Ìkó méjèèjì ló wà. Ẹ wọ̀. Tí a kí ló ṣẹlẹ̀? Nọ́mbà wọn. Bẹ́lá Kútì. Ẹ̀rí nǹkan fi kalẹ̀ fún wa o. Náà má lè bí ṣe ń fún wa lálọ́mọ. Ní fún wa ní kí ó. Ọ̀gbẹ́ni mú kí ni ọwọ́ ẹ̀ wá fún mi jàre gbogbo ìbá yí ara ẹ jẹ́. Kó wá lọ fún agbó ló wá lọ fún agbó yóò báyìí lórí ẹ̀ ti dàrú báyìí. Fílẹ̀ mi lọ́wọ́ yọ. Kí ló ṣẹlẹ̀? Kí ni ẹ̀rẹ̀ mi lọ́wọ́ yọ gbogbo. Mo rò pé tiẹ̀ yí ní sọ́kà lónìí. Torí Ọlọ́run kí ló ń ṣe yín? Kí ló ń ṣe yín? Àdékọ̀dé kàn án. Kọ́kọ́ mi. Sórí ẹ̀ pé. Orí ọ̀pọ̀. Ẹni tó mú igbó wọn ò gbà. Èmi tí ni ó mú igbó wọn gbà. Sẹ́láì. Ẹ wo kò tó wọ́n máa ṣe. Ẹ jẹ́ ká gbé wọn lọ sọ́ọ̀sìtì. Kọ̀dí kàn án. Ọ̀gá wọn ní kò sí ìgbó. Ìfagbó orí ẹ̀ ní orí lábẹ́ lọ sọ́ọ̀sì. Ṣé ìgbọ́n la fẹ́ dé lọ? Ó máa kàn yín kò sí ìkàn yín. Ìyá ikọ́ ẹwà tẹ́sí máa fi ní pé ẹ jáde wọn lọ. Ẹ já lọ. Ọlọ́run wa ni. Ẹ já lọ. Ẹ bá ń gbé pọ̀. Kò sí kòkó tó ṣe yín. Àní ẹ bá ń gbé pọ̀. Pẹ̀lẹ́. Láwọn yóò gbé. Láwọn fọ́ọ̀mù orí mi. Ẹ bá ń gbé fọ́ọ̀mù orí mi. Ẹ bá ń gbé pọ̀. Ọ̀sítì àṣeyín lọ. Ẹ bá ń gbé pọ̀.
olóṣì wèrè orúkúrú kí náà wọ́n lè ṣe lórí tí wọ́n bá pé orí ti tẹ́ náà olóṣì orí tẹ̀lé mi ò pẹ́ nìyẹn olóṣì irúkúrú. ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀dá pẹ̀lú ìwé ẹ̀dá kù mo bọ́ náà ń bẹ̀ yín. sádìdì dídé jòkó ìdọ̀bálẹ̀ di kèsè wà olùsí tó bá ti ṣe tí ọ̀dà tán náà máa gbọ́njú pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ náà máa gbọ́njú pẹ̀pẹ̀pẹ̀ ṣé dákun má bínú jáde dákun má bínú. gbogbo ìgbà wọn kò yé mi náà àmọ́ nínú àwọn ìrìn àjò mi wọ́n ti lórí eléyìí. jíjẹ́ ṣe báyé rẹ̀ jẹ́ báyìí ìtí mo rí lójú rẹ̀ ọ̀dà sọ̀rọ̀ pé pípẹ́ tí wọ́n gbé ọwọ́ yà ìṣe dáadáa lórí pé wọ́n fi ọ́ sí ni. bàbá èmi náà kọ jíjẹ mímu yìí lọ́pọ̀ jù. mo ti wá rí eléri gbúgbà ni ọ ọ̀rọ̀ rẹ ọlọ́run yóò látúnṣe ni sọ̀mọ̀ pé nítorí ìjẹkújẹ yìí níbi ká máa tẹnubọlẹ̀ káàkiri ìjẹkújẹ ojú kòkòrò yìí ibẹ̀ ló ti ṣògo rẹ nù. Àyìndé yìí dè. Bàbá Kúnlé. Kí ló ṣẹlẹ̀ ibo ló lọ? Àwọn èmi náà ń bá tèmi lọ ni. Ìgbà tẹ́bí fẹ́ lù mí pa sílé ló jẹ́ ní kí n náà ṣẹ̀ jáde. Báwo kí ló dé tẹ́bi ń pa ẹ́? Ẹ wo Bàbá Kúnlé ẹnìkan bẹ tẹ́bi ò lè pa àbí nítorí pé mo ṣẹ̀kẹ́ gbẹ̀mú bí pọ́pọ́ fà kọ́ ní. Mo jẹ́ rò pé nǹkan kan ò ṣe mí. Èmi ìdẹ̀ wá ní mọ́ọ̀tì lọ́wọ́ o. Mi mọ̀ bóyá oúnjẹ tí mi náà dẹ̀ fẹ́ jẹ lè ṣe o mind kò jẹ́. Ẹ fún mi lóúnjẹ. Bàbá Kúnlé oúnjẹ mọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ni. Àsìlò tọ́lọ̀ àwọn àgbà tán ní bíyẹn bá sùn lé ní téèyàn jò ní wá báyìí àfi bíyẹn bá nasẹ̀ jáde. Màá ṣọ̀tara mi, màá wà kàn mí tí màá jẹ. Mo wá nasẹ̀ jáde mo sì pàdé olóríire ẹni bá ní ká mọ̀ pẹ́ fúnra wa òun tọ̀ òun ni ò ní pẹ́. Bàbá Kúnlé ṣe wá mọ̀ pé láti dáadáa lẹ ti mọ̀ pé èmi ò fẹ́ràn oúnjẹ tútù nígbà tó yí ń jówọ́ ti tẹ̀ mí lọ́wọ́ báyìí. ẹ jí tètè lọ lè yanjú rẹ̀. ẹ ṣeun Bàbá Kúnlé Bàbá Kúnlé èèyàn ní yín o. Hello bàbá, ẹ kí mi kó oríire sà. Bẹ́ẹ̀ ni mo ti rí nǹkan gbé fún. Kí n fọkàn balẹ̀. Ẹ ṣé gan bàbá. Kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé gan sà, kí n fọkàn balẹ̀. Ọ̀dà mo dúpẹ́ ò, mo fi àmì kó oríire o. Ẹ ṣé gan bàbá. Ẹ ṣé gan. Bàbá kí wọ́n ní nǹkan tá a fẹ́ ṣe sí báyìí. tó yẹ kọ́kọ́ wínú sórí o ti ṣe ọ yìí ètùtù láṣẹ o bọ́ ọba fẹ́ kí wọ́n dá ìjẹ́ èèyàn rẹ padà sára rẹ kí wọ́n náà da ẹlẹ́ran ara kọ́ mọ̀ ṣe bó ti tọ́ àti bó ti yẹ ìfikásẹ́ ètùtù. ẹ̀yin àwọn ọ̀gá bá sì yóò bá mi yanjú rẹ. olùkọ́ ya wèrè ọ̀gá bá sì yóò tún wọ́n yanjú ẹ̀ sọ́mọ̀ pé gbígbé tí wọ́n gbé ọ wá àyè wọ́n fẹ́ fi ọ́ sówó ni ní tí ò sí lára rẹ ò wúlò ní oló ló jẹ́ kẹ́lẹ́dà rẹ ọmọ gbàbọ̀dé sórí bàbá ṣètùtù àfi ká ṣàwárí ẹ̀kọ́ tútù àgbà kan àwa kọjá sí ọjà níbi wọ́n ti ń ta nǹkan nú ẹran òun láwa sá lóríṣiríṣi láti ṣe lákàpé òun láwa ṣe lọ́bẹ̀ fáwọn àgbàlagbà òun láwa gbélé tútù. Bàbá ẹ̀yin ọ̀rẹ́ mi lọ gbé yìí ẹ̀yin ẹni àwa ẹ̀kọ́ àgbẹ̀ kan pẹ̀lú àwọn nǹkan nú ẹran láwa ṣe lọ́bẹ̀. bí a fẹ́ gbọ́n bí sí obi ti wú mẹ́ ẹ̀yin sì bẹ́ẹ̀ mi náà ní jẹ nǹkan mi. ọ̀daràn wọ́n lọ jẹ nǹkan rẹ mo ti wá rí mo ti rí pé wèrè ara rẹ kò lè wòsàn olórí ibú ni ọmọ ní ihun tá a fẹ́ pèsè fáwọn àgbàlagbà àwọn àgbàlagbà kí wọ́n fi tún ìgbésí ayé rẹ ṣe oníwọ̀n lọ́jẹ̀ wo bàbá dẹ̀ wò bàbá fi lè jẹ́ bẹ́ẹ̀ tí ẹ ta yẹ́yẹ́ nù. Bàbá àwọn àgbàlagbà tẹ́ fẹ́ pèsè rẹ̀ fún ìwọ̀n lè mọ iye rẹ̀ lónìí èmi Àyìndé mọ iye rẹ̀. olórí ibú ni ọ mo ti rí pé olórí ibú ni ọ. sórí báyìí sọ láyè rẹ báyìí sọ ibi láyè rẹ dé ibi jẹkújẹ ibi àtẹnujẹ ibi kó oúnjẹ tó ń gbé sùn kọ̀ọ̀kan máa lọ jíjẹ ibi tó rí kó oúnjẹ kalẹ̀ kọ́ máa ranjú mọ́ wọn
èyí tọ́tọ́ àti èyí tọ́tọ́ kọ sáà mẹ́kọ́ sọ yẹ pé ìwọ ìdédé tiẹ̀ náà ni ó ṣe náà jẹun ká bí ó jẹun kù ìwọ ni wọ́n gbé fún sọlá yẹrẹ báyìí bí àtẹnujẹ bí sórí bí ọba ayé rẹ dé sórí tọba ayé rẹ jẹ títí ó rọrùn. inú mi ń gbé báyìí ní àti mọ̀ tí nǹkan ti ń ṣe Àyìndé níta máa ṣe ni pé ṣe rí ètùtù tí bàbá yìí ní ká ṣe a máa ṣe ètùtù yẹn èmi á fún wọn lówó. tó dáa fún ó jèrè. ká fi ṣe ètùtù yẹn tá a bá parí ètùtù yẹn mo rò pé everything ká nígbà wípé everything máa wà okay so màá lè mú padà lọ sí kò padà ìgbà wo la máa lọ sọ̀rọ̀ bàbá yẹn. ń gbọ́. so màá fún ẹ lówó. dáa padà wọ́n fún lówó wọ́n fún kíní kàtá yìí lówó bá fún lówó yìí tí yóò tó fi jẹun ni yóò fẹ́ mi lówó kó mú mi lọ síbi ọ̀dọ̀ bàbá tí náà ní pé yóò yọ àgbákò nù gbèsè ayé rẹ̀ ká kó fún bàbá kó bá ṣe tutù kí gbogbo bùkátà rí jẹ́. ìjẹ́mọ̀ lọ wáyé náà. ẹ̀rọ wa ló ń ṣe báyìí ní àrùbọ̀. àbí àròbé yẹn gidi ni wọ́n bá dọ̀là á lọ ọjọ́ ti lọ báyìí ọjọ́ ti lọ. Àyìndé alátẹnujẹ, Àyìndé alátẹnujẹ, Àyìndé alátẹnujẹ, alátẹnujẹ l'Àyìndé, Àyìndé alátẹnujẹ, òṣèǹtì kò lè fẹnu gbé, Àyìndé alátẹnujẹ, bàbá kún abọ́lóúnjẹ kú, Àyìndé alátẹnujẹ, jíjẹ ló mọ ẹran ìbí ẹ, Àyìndé alátẹnujẹ. Ọ̀gánbá ẹ̀rí olóògbà, ọ̀gánbá ẹ̀rí olóògbà, ọ̀gánbá ẹ̀rí olóògbà, ẹ̀gbọ́nbá ẹ̀rí olóògbà, ojú bá rí àfikẹ́nu kan, alátẹnujẹ l'Àyìndé, òṣòun tí kò lè fẹnu gbé, ohun tẹ̀gbọ́n bá ẹ̀ wí sí nílé, ọlọ́májọ jẹ́ gan mọ́lé, Àyìndé kò mójú kó mọ́ra. Ìjẹkújẹ ló fi sanra, tó bá yójú kò ní mọ̀ lára, àfikó jájẹ para. Ẹwà Àyìndé oníjẹkújẹ, Àyìndé oníjẹkújẹ, Àyìndé oníjẹkújẹ, ẹwà Àyìndé oníjẹkújẹ. You can't chop anyhow, Àyìndé oníjẹkújẹ. You can't chop any place, Àyìndé oníjẹkújẹ. Oníjẹkújẹ lọ̀rẹ́ mi jọ, Àyìndé oníjẹkújẹ, ẹ̀ráyé oníjẹkújẹ, Àyìndé oníjẹkújẹ, inú àtẹnu ó pa mástá, àfiṣe ni kì í ṣe náṣọ́ra, everywhere náà ti mọ̀ general, Àyìndé àbólóúnjẹ kú, ó tún jẹ dùdú mọ́ bá ń kú, ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbé lọ́rùn. Ìjẹkújẹ náà fi gbé lọ́wọ́, ìjẹ tó rí ni kò bá ti gbé lọ́wọ́. Oníjẹkújẹ lọ̀rẹ́ mi jọ, Àyìndé oníjẹkújẹ.